Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Happy weekend o. Weekend yìí ó máa bá wa lára mu, á dẹ̀ tù wá lára. Ẹ̀yin èèyàn ilé, èyí tá a gbọ́ òun ní wípé Kabiyesi wọ́n fi Queen Naomi àti Dr. Lizzy wọ́n ní àwọn ni wọ́n máa bá wọn darapọ̀ mọ́ hospital èyí tí a ní Kabiyesi ṣẹ̀ṣẹ̀ kọ́ tó jẹ́ diagnose hospital. Wọ́n ní àwọn méjèèjì yìí nìkan ni ìyàwó tí wọ́n máa jẹ́ tíìmù àwọn ní hospital yìí o. Wọ́n ní àwọn olórí tó kù yìí, wọ́n ní ṣe ni wọ́n bara jẹ́. Wọ́n ní wọ́n sunkún, wọ́n ní inú wọn bàjẹ́ ní orí ọ̀rọ̀ yìí, ẹ̀yin èèyàn lé. Hospital tí Kabiyesi kọ́ yìí, wọ́n ní wọ́n kọ́ fún gbogbo aláìlera èyí tí àwọn èèyàn fi lọ máa ń ṣe diagnosis wọn ní òkè òkun, China, India. Wọ́n ní hospital yìí ni wọ́n ti máa ṣe diagnosis wọn. Wọ́n ní wọ́n dẹ̀ tún máa kọ́ ibi tí wọ́n ti máa ṣe oògùn. Wọ́n náà máa kọ́ yẹn náà tó jẹ́ pé gbogbo oògùn téèyàn fẹ́ rà láyé, ibẹ̀ ni wọ́n ti máa ṣe. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí Kabiyesi gbé kalẹ̀ yìí, nǹkan tó lágbára ni. Iṣẹ́ ọpọlọ gidi ni Kabiyesi gbé kalẹ̀. Kí ló dé tó fi jẹ́ iṣẹ́ ọpọlọ? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa benefit nínú ẹ̀. Àwọn tí wọn ò ríṣẹ́, àwọn aláìlera, àwọn tó yẹ pé wọn ò mọ̀ ipá wọn tí ẹ̀ ní àìsàn kankan lára. Wọ́n máa wo àìsàn yìí fínrínfínrín, wọ́n á dẹ̀ sọ fún wọn nǹkan tó ń ṣe wọ́n. Ẹ wo àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń ní cancer of the breast yẹn, àbí cancer everywhere ní inú àgọ́ ara wọn. Ibi hospital tí Kabiyesi ṣí kalẹ̀ yìí, ibẹ̀ ni wọ́n á ti mọ̀, ni wọ́n á ti sọ fún ẹ pé irú ìwòsàn báyìí lẹ fẹ́. Ẹlòmíì ò mọ̀ pé ó ní cancer, a kàn máa lo òògùn ni. A kàn máa rí pé ara ń ní òun, kò dẹ̀ ní lọ ṣàbẹ̀wò. So àyẹ̀wò yìí tí Kabiyesi ní kí wọ́n máa ṣe yìí, òun ló máa jẹ́ kí wọ́n ní ẹ̀mí gígùn. Òun ló máa jẹ́ kí wọ́n lẹ́mí gígùn, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n gist tá à ń sọ yìí, òun ni wípé àwọn olórí nígbà tí wọ́n gbọ́ wípé Kabiyesi fi Queen Naomi àti Dr. Lizzy ṣe tíìmù wọn ní diagnosis hospital yìí, wọ́n ní wọ́n sunkún. Wọ́n ní wọ́n kì í ka àbámọ̀ bẹnu pé àwọn ò bá dẹ̀ mọ̀, àwọn ò bá ti dúró sí side ọkọ àwọn o. Ẹ wo gbogbo nǹkan tó ti pàdánù. Gbogbo investment tí Kabiyesi ti fún Tádéníkáwò àti Dr. Elizabeth. Ṣùgbọ́n àwọn tó kù àti ìgbọ́ nǹkan ẹyọ kan báyìí pé wọ́n fún wọn, nítorí pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọkọ wọn. Wọ́n gbọ́ ọkọ wọn lẹ́nu. Wọn ò jẹ́ kí Kabiyesi ní fọkànbalẹ̀ nínú palace. Ẹ̀yin èèyàn lé, èyí lágbára o. Bí a ṣe gbọ́, wọ́n ní on the 15th of July yìí ni wọ́n máa ṣí hospital yìí tí Kabiyesi tí wọ́n kọ́ yìí, èyí diagnose standard hospital èyí tí Kabiyesi kọ́ yìí. Wọ́n ní on the 15th ni wọ́n máa ṣí. Bí a ṣe gbọ́, wọ́n ní Kabiyesi ní gbogbo ènìyàn tó bá wá sí hospital yẹn, wọ́n máa tọ́jú wọn. Kì í ṣe pé bóyá wọn ò ní sanwó o, ẹ má get me wrong o. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn ẹlòmíì, ẹ̀mí wọn á ti fẹ́ bọ́, kò dẹ̀ ní sówó. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀, wọ́n máa tọ́jú wọn. Tó bá lówó, ó wà okay. Ṣùgbọ́n tí wọn ò bá lówó tó yẹ pé wọ́n mọ̀ pé wọn ò ní, kì í ṣe pé wọ́n wá fi wọ́n sílẹ̀, wọn ò ní lè tọ́jú wọn. Wọ́n á tọ́jú wọn, wọ́n á gba ìwòsàn. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní Kabiyesi sọ. Wọ́n ní ọjọ́ ayẹyẹ yìí, wọ́n ní Kabiyesi ní Dr. Elizabeth àti Queen Naomi o. Àwọn ni wọ́n máa ṣe gbogbo ètò fún gbogbo àwọn tíìmù wọn ní Lekki Mansion láti ṣí hospital yìí. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá fẹ́ ṣí hospital, ẹ mọ̀ pé wọ́n máa ṣe bí oúnjẹ gbogbo ẹ̀. Wọ́n ní Dr. Elizabeth àti Queen Naomi, àwọn méjèèjì ni wọ́n máa ṣe gbogbo ayẹyẹ yìí. Kabiyesi tó fi ìyàwó, ó lé ìyàwó tí àwọn fẹ́ ní ọjọ́ yẹn, wọ́n ní wọ́n tún sọ, wọ́n náà tó fi lé lórí.
wọ́n nígbà tí kábíyèsí ní my only wife làwọn méjèèjì yípa wọn nìkan làwọn fẹ́ ní ọjọ́ yẹn. Wọ́n ní àwọn olórí tó kù, wọ́n ní wọn believe ẹ o. Wọ́n ní ìbànújẹ́ ó dorí àgbàkodò fún wọn ni o. Wọ́n ní especially àǹtí wa àti R. Wọ́n ní wọ́n sunkún báyìí. Wọ́n ní ojú wọn fẹ́ jábọ́. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tí a gbọ́ nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV kí Mashola Gist TV kí adúpẹ́ adúpẹ́ adọ́pẹ́ dá. Mashola Gist TV kí Mashola Gist TV kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ṣé ẹ mọ̀ pé àwọn olówó àwọn ọba ó ní àwọn ìyàwó tó jẹ́ pé wọ́n máa ń introduce sí ìta officially. Kì í ṣe pé gbogbo àwọn olówó tẹ̀ ń rí wọn níyàwó púpọ̀ o. Ṣùgbọ́n ó ní àwọn ààyò tó jẹ́ pé wọ́n máa ń tẹ̀lé wọn kiri. Àwọn obìnrin míì ń fẹ́ wọn nítorí pé wọ́n fẹ́ fẹ́ wọn náà ni. Kì í ṣe pé bóyá wọ́n á máa introduce wọn kiri síta fún àwọn aráyé. Wọ́n ní àwọn tí wọn ò find it difficult nǹkan tí kábíyèsí fẹ́ ṣe. Wọ́n ní òun ni àǹtí wa àti R. Wọ́n ní ọ̀rọ̀ yẹn, wọ́n ní kò bá wọn lára mu rárá. Wípé wọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe sí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní nǹkan tí kábíyèsí dẹ̀ sọ nìyẹn pé Dr. Elizabeth o àti Queen NAOMI nìkan ni wọ́n máa host àwọn team àwọn ní ọjọ́ yẹn ní Lekki, Lẹ́kọ̀ọ́. Wọ́n ní officially on the 16th ni wọ́n máa open diagnosis hospital yìí. Wípé gbogbo àwọn ènìyàn, àwọn aládé, àwọn èèyàn ńláńlá ni wọ́n máa wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí kábíyèsí sọ yẹn nǹkan tó dáa ni. Nítorí pé ẹ̀yin náà mọ ìwà tí àǹtí wa àti R ti wù nínú palace yẹn. Even àǹtí wa church gan ó pẹ̀lú wọn, wọ́n jọ ń ṣe ni. So kí lẹ expect? Kábíyèsí á wá jẹ́ kí wọ́n máa disgrace àwọn níta gbangba. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní kán rọra jókòó wọn jẹ́ sí ilé tí àwọn rà fún wọn kán wà ńbẹ̀. Àwọn ò fẹ́ rí wọn níbẹ̀. So nǹkan tá a gbọ́ nìyẹn. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o. A dúpẹ́ fún gbogbo support yín lórí channel wa. Ẹ subscribe, ẹ dẹ̀ fún wa ní thumbs up, ó ṣe pàtàkì. Ọlọ́run aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mọ́. Ní agbára Ọlọ́run ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ẹ̀yin tí ẹ dẹ̀ ṣẹ̀ṣẹ̀ subscribe, mo kí yín, ẹ ṣé. Ẹ̀yin ó subscribers ẹ kú iṣẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share gbogbo ẹ̀ mo rí. God bless you. Please share, like and subscribe. Thank you.